الحمد لله، والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه إلى يوم الدين. أما بعد، السلام عليكم ورحمة الله وبركاته. إليني الدرس الثالث عشر، دان لك إليك تعالى نمبر 13 لاتنو ترى دروس اللغة العربية لغير الناطقين بها أقباكيني. دان لك يكمسي أنا مجي رلا شري ألف نبي ألف. So alif yẹn wọ́n ní part A nínú ìdánilẹ́kọ̀ọ́ yìí. So nínú part A yìí, ní tí a máa kọ́ ń bẹ̀, òun ni inú tá a máa kọ́ òun ni haula'i àti hum. Kí a ka ìdánilẹ́kọ̀ọ́ náà náà. Wọ́n ní man haula'i al-fityatu at-tiwalu ya Aliyu. Man haula'i al-fityatu at-tiwalu ya Aliyu. Ta ni àwọn ọ̀dọ́mọdékùnrin gíga yìí tí wọ́n ga yìí, ìrẹ́ Ali? Àwọn wo ni àwọn young men tí wọ́n ga yìí? Wọ́n ní hum tullabun jududun. Hum tullabun jududun. They are new students. Akẹ́kọ̀ọ́ tuntun ni wọ́n. New students iná ni wọ́n. New students iná ni wọ́n. Wọ́n ní min aina hum. Níbo ni wọ́n ti wá? Min aina hum. Where are they from? Wọ́n ní hum min Amrika. Hum min Amrika. They are from America. Wọ́n wá láti America. Ahum zumalauka. Ahum zumalauka. Are they your colleagues? Ṣé akẹgbẹ́ rẹ ni ọ́ nílé ẹ̀kọ́ ni? Ṣé akẹgbẹ́ rẹ, ṣé akẹgbẹ́ iná lẹ jẹ́? Ṣé classmate jọ ní? Wọ́n ní náà bẹ́ẹ̀ ni. Hum zumalai. Akẹgbẹ́ mi ni wọ́n. Hum fi fasli. Kíláàsì kan náà la jọ wà. Kíláàsì mi náà ni wọ́n wà. Ahum mujtahidun. Ǹjẹ́ onígbìyànjú ni wọ́n? Ǹjẹ́ onígbìyànjú iná ni wọ́n? Naam, bẹ́ẹ̀ ni. Hum mujtahidun. Onígbìyànjú ni wọ́n. Wọ́n máa gbìyànjú lórí ẹ̀kọ́ wọn. Ma asma'uhum. Kí ni orúkọ wọn? Kí ni orúkọ wọn? Ni asma'uhum. Orúkọ wọn ni Yasirun wa Zakariya wa Musa wa Abdullahi. Orúkọ wọn ni Yasir, Zakariya, Musa, Abdullah. ومن هؤلاء الرجال القصار؟ ومن هؤلاء الرجال القصار؟ àwọn ni àwọn ọkùnrin tí wọ́n kúrú, àwọn àgbàlagbà tí wọ́n kúrú yìí, àwọn wo làwọn tí wọ́n? Wọ́n ní hum hujjajun. Hum hujjajun. Alálàájì ni wọ́n. Ẹ̀pẹ́ àwọn tí wọ́n lọ, tí wọ́n wá ṣe hajju iná ni wọ́n. Min aina hum. Níbo ni wọ́n ti wá? Where are they from? Wọ́n ní ba'duhum mina Sini. Apá kan nínú wọn wá láti China. Wa ba'duhum mina Yaban. Apá kan nínú wọn wá láti Japan. Àwọn kan wá láti China, àwọn kan wá láti Japan. Wọ́n ní pé aina Musa wa asdiqa'uhu. Aina Musa wa asdiqa'uhu. Níbo ni Musa àti àwọn ọ̀rẹ́ rẹ̀ wà? Níbo ni Musa àti àwọn ọ̀rẹ́ rẹ̀ wà? Wọ́n ní dhahabu ila al-mat'ami. Dhahabu ila al-mat'ami. Wọ́n lọ sí ilé oúnjẹ. Wọ́n lọ sí ilé oúnjẹ. They went to the canteen or to the restaurant. So inú ìdánilẹ́kọ̀ọ́ gẹ́gẹ́ bá sọ síwájú, nǹkan àkọ́kọ́ tí a máa kọ́ níbẹ̀ wọ́n ní haula'i. Haula'i. So haula'i ismu ishara iná ni demonstrative pronoun. Iná ni haula'i. Demonstrative pronoun. Iná ni.
kí ni a máa ń lò fún? A máa ń lò fún aljamu alqarib. A máa ń lò fún àwọn tí wọ́n bá pọ̀ tí wọ́n súnmọ́ wa. Àwọn tí wọ́n pọ̀ tí wọ́n súnmọ́ wa. Sọ́hárì níbi haula'i. Ó túmọ̀ sí pé àwọn haula'i yìí wọ́n súnmọ́ àwọn tí wọ́n ń sọ̀rọ̀. Ló fi lò fún wa pé man haula'i al-fityatu at-tiwalu. Ta ni àwọn ọ̀dọ́mọdékùnrin tí wọ́n ga yìí? Ìrẹ̀ Ali. Ta ni wọ́n? So, a máa ń lò fún al-mudhakkar àti al-mu'annath. A máa ń lò fún ọkùnrin, a máa ń lò fún obìnrin. Àwọn tó bá jákọ, a máa ń lò fún àwọn tó bá jábọ̀ náà, a máa ń lò fún wọn. So, a sọ pé haula il-fityatu wa haula il-fatayat. Al-fitya jam'u fata inan tí a bá pàdé nù ìdánilẹ́kọ̀ọ́ tó lọ. Wa man dhalika al-fata àbí wa man hadha wa man hadha al-fata. اوكي اوكي. ومن هذا الطفل هنا لو به اتي ومن هذه البنت. نعم المهم هنا بي الفتى هنا مفرد الفتية. إنهم فتية آمنوا بربهم. يبشى سورة الكهف. سو الفتية جمع plural جفون الفتى. الفتى سنيوني young man. بيا ọ̀dọ́mọdékùnrin ديكوني ọkùnrin tí ó ti dàgbà púpọ̀. So tó ṣì bóyá bíi láti bí kò ṣáà tí tó bóyá kò ẹni tí ò ti bàlágà bí ẹni tó ẹ̀ṣẹ̀ bàlágà. So tó yẹ pé ẹ̀ṣẹ̀ dé bí age of puberty ni. So wọ́n lè sọ pé alfata inan. Wọ́n sọ pé alfata inan ni ìròyìn bẹ́ẹ̀. Naam. So haula'i a máa ń lò fún láti fi tọ́ka sí àwọn tí wọ́n pọ̀ tí wọ́n súnmọ́ wa tí wọ́n ní làákàyè tí wọ́n ní làákàyè. Ìyẹn ni pé àwọn èèyàn. So kò ní jẹ́ ẹranko, kò ní jẹ́ igi, kò ní jẹ́ ilé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. So yóò jẹ́ èèyàn. Ó wà lè jákọ, ó sì lè jábọ̀. Ó lè jákọ, ó lè jábọ̀. So àlùmọ́ọ́mù ni pé yóò jẹ́ èèyàn, yóò súnmọ́ wa, wọ́n pọ̀. Yóò sì jẹ́ àwọn tí wọ́n ní làákàyè, àwọn èèyàn. Àwọn kan tá a máa ń lò fún iná nìyẹn. So a lè sọ pé tó bá pé èèyàn kan á sọ pé hadha rajulun. Èèyàn kan nìyẹn. Alfata níbi alfitiya níbi á sọ pé hadha fatan. Hadha fatan. Tó bá pé àwọn tó ń kọ́ pé haula'i rijalun. Haula'i fityatun. Haula'i fityatun. Naam. Hadha tabibun. Haula'i atibba'u. Dókítà yọkan, àwọn dókítà tí wọ́n pọ̀. A sọ pé hadha tabibun. Haula'i atibba'u. Hadha tabibun. Haula'i atibba'u. Naam. So bẹ́ẹ̀ náà obìnrin náà. Hadhihi ukhtun. هذه أخت. هؤلاء أخوات. هؤلاء أخوات. هذه طبيبة. هذه طبيبة. هؤلاء طبيبات. هذه فتاة. هؤلاء فتيات. So bí a ṣe máa lo iná nìyẹn. So lẹ́yìn náà nǹkan lẹ́ẹ̀kejì wọn ni hum. Hum. Nǹkan mi tí a tún kọ iná nìyẹn. Hum. Hum yìí ó jẹ́ pronoun fún third person tó jẹ́ àwọn tí wọ́n pọ̀. So àkọ́kọ́ dọ̀míìrù jẹ́mọ̀ pronoun fún jẹ́mọ̀ ní fáwọn tí wọ́n pọ̀ tí wọ́n tún wá jẹ́ third people tí wọ́n sí pẹ̀lú wa ń bí à ń sọ̀rọ̀ nípa wọn ni bí wọ́n ta kété sí wa ni àbí wọ́n tiẹ̀ sí pẹ̀lú wa rárá. Àwọn méjì ń sọ̀rọ̀ nísìnyí báyìí. Sáré pé ń bi nǹkan yìí á rí pé àwọn méjì kan ń sọ̀rọ̀ ni àwọn kan wá wà lẹ́gbẹ̀ẹ́ tí wọ́n rí fàṣẹ wọn pẹ̀lú hum hum. So èmi àtẹ̀yàn lè dúró báyìí nísìnyí kẹ́nìkan wá bí a ká ní kó excuse wa àbáwọn kan pé ẹ má bínú mo fẹ́ rí lágbájá láàrin yìí. So bí a mú ní kéèyàn wá ó wá kó yẹn wá. So mo á ní kó wá kó dìde wá láàrin wọn mo fẹ́ bá sọ̀rọ̀ privately. Wọ́n bí pé man ulaik.
àbí man haulai haulai la wà sókè pé àjìnà sí wọn púpọ̀ ẹgbẹ́ wa báyìí náà ni wọ́n wà ṣùgbọ́n bí tí wọ́n ti lè gbọ́rọ̀ wa mo wá bí pé wọ́n fẹ́ bí pé àwọn wo ni ó tún kó wa yà sọ pé man haulai yà sọ pé kí ni hum asdiqai ọ̀rẹ́ mi ni wọ́n hum asdiqai they are my friends so they yẹn they òun ni hum they are my friends so bí òṣèré náà nìyẹn man haulai hum tujjarun man haulai hum abnai they are my children àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so hum yìí ọkùnrin nìkan la máa ń lò fún tòun ti pé haulai a máa ń lò fún ọkùnrin àtobìnrin ṣùgbọ́n hum àwọn ọkùnrin nìkan látòrí mẹ́ta lọ sókè iná la máa ń lò fún àwọn ọkùnrin lásán iná ni hum ló wà fún tàbí tọkùnrin àtobìnrin bá tiẹ̀ ti mix papọ̀ bí ọkùnrin kan bí ọkùnrin méjì obìnrin méjì àbí ọkùnrin méjì obìnrin kan àbí ọkùnrin mẹ́ta obìnrin kan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣá tí wọ́n bá ti mix papọ̀ náà á lò hum fún wọn pé they ìwọ̀n tó wájú obìnrin lásán ó ní nǹkan mi tí a máa ń lò fún wa gẹ́gẹ́ bí ó ṣe padà wá inshallah azza wa jal so bí ó ṣe náà ni min aina hum where are they from where are they from hum min America wọ́n wá láti America they are from America ahum ẹ̀rí àtúmọ̀ fi hamzatul istifham àtúmọ̀ kíbọ̀ ahum zumalauka are they your friends so bí ó ṣe náà lè so lẹ́yìn náà ni pé nǹkan mi ta tún kọ́ níbi ìdánilẹ́kọ̀ọ́ yìí ni idafatu al-asma'i ila al-ismi al-zahir wal-mudmar fífi àwọn orúkọ tì sí ah, um, fífi àwọn orúkọ ká fi wọ́n tì sí ara wọn ká fi orúkọ tì sí ara wọn bákan náà ká fi tì sí dọ̀mír náà ká fi tì sí dọ̀mír tí ó máa jẹ́ mudaf àti mudafun ilayhi possessed àti possessor tá máa fi nǹkan tì síra wọn nínú àwọn kan tá a tún kọ́ nínú ìdánilẹ́kọ̀ọ́ yìí nìyẹn so lápèjúwe yìí nísìnyí àpèjúwe alismu zahir orúkọ tó hàn tó jẹ́ proper noun tó dá wà òun ni Muhammad lápèjúwe Muhammadun Ahmadu Hamidun asdiqa'u asdiqa'u so at-tullabu gbogbo àwọn ilé pátá ismun zahir náà ni wọn alfitiyatu tullabun jududun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so ismun zahir náà làwọn ilé so eléyìí tó wá jẹ́ dọ̀mír èyí tó jẹ́ dọ̀mír òun ni kí ni hum huwa àti káàfù yìí zumalauka so káàfù yẹn ìta fẹ́ kọ́ bí ni pé kí ni àwọn kan tá ti sọ síwájú yìí bí àwọn alismu zahir orúkọ tó hàn báyìí tullabu ni ká fi tì sí gbólóhùn mi ká fi tì sí ismu zahir mi zumala'u ni ká fi tì sí gbólóhùn mi ká fi tì sí gbólóhùn mi tàbí ká fi wọ́n tì sí dọ̀máìr gẹ́gẹ́ bí hum gẹ́gẹ́ bí káf gẹ́gẹ́ bí yá olùmùtakallim káàfù yìí akọ́nùdánlẹ́kọ̀ọ́ tó rí kọjá pé a máa ń lò fún ẹ̀ńtà dájúkọ tá ń bá sọ̀rọ̀ sòun la máa ń lò fún eléyìí tó gba fatha èyí tó gba kẹsàrà la máa ń lò fún obìnrin so yá yìí ó ń sọ̀rọ̀ nípa al-mutakallim èmi tí mò ń sọ̀rọ̀ zumala'i àwọn ọ̀rẹ́ mi fasli yàrá kàwé mi so tá bá fẹ́ ṣe idafa tá bá fẹ́ fi nǹkan tì sí alismu al-zahir orúkọ tí ó hàn orúkọ tó hàn lápẹjúwe a sọ pé abna'u muhammadin abna'u muhammadin àwọn ọmọ muhammad àwọn ọmọ muhammad
so eléyàn idafatun ila ismin zahir iná nìyẹn idafatun ila ismin zahir káfí nǹkan ti sí orúkọ eléyìí tó hàn orúkọ tí ó hàn so bí ó ṣe rí náà ní iná eléyìí so lẹ́yìn náà alẹ́ fi ti sí alismul mudmar ìyẹn domir so káfí orúkọ tó hàn káfí ti sí domir lápèjúwe abẹ̀nà uhu abẹ̀nà uhum zumalauka zumalai asma'uhum gbogbo àwọn lè pátá à ń fi asma'u a fi tì sí hum iná nìyẹn a fi tì sí hum ọ̀tọ̀ ni asma orúkọ nìyẹn hum yìí dọ̀mírin a fi méjì tì síra wọn their names asma'uhum asma'uhum their names zumala ó dá wà ní zumala ó dá wà ní ìyá àtọ́ wà ń bẹ̀ yìí nǹkan mi lòun náà yáwó almutakallim inan yáwó almutakallim iná nìyẹn so àwa fi zumala'u a fi tì sí yáwó almutakallim wá di kin ó di zumala'i zumala'i my friends so abna'uhu abna'uhum abna'uka abna'i tó bá pé kìtàbá sọ pé kìtàbùhù ìwé rẹ̀ tírà rẹ̀ kìtàbùkà kìtàbùhùm kìtàbí kìtàbùhù kìtàbùhùm kìtàbùkà kìtàbùkì kìtàbí so gbélé pátá àwọn dọ̀mọ́ ìrìnàn kìtàbùhù is book kìtàbùhùm their book kìtàbùkà your book lọ́kùnrin kìtàbùkì your book lóbìnrin kìtàbí my book so bí ó ṣe rí náà ní eléyìí so eléyìí báyìí nísìnyí asma'u yìí tí débi wáwù tó ní hamza lórí asma'u yìí òun máa jẹ́ mudaf hum yóò máa jẹ́ mudafun ilayhi yóò máa jẹ́ mudafun ilayhi so possessed àti possessor òun nìyẹn lẹ́yìn náà nǹkan mìíràn tó kọ́ ni wáwù aljama'a wáwù aljama'a wáwù aljama'a yìí wáwù aljama'a ó jẹ́ domir ó jẹ́ pronoun ọ̀rọ̀ arọ́pò orúkọ ni fún almudhakkar ọkùnrin a sọ pé wáwù aljama'a yẹn pé wáwù àwọn tí wọ́n pọ̀ àwọn tí wọ́n pọ̀ yẹn wá ní wọ́n àjọkùnrin wọ́n sì jẹ́ èèyàn tí wọ́n ń làákàyè so wáwù yẹn wá ní ó máa ń so mọ́ fi'il ni ó máa ń so mọ́ verb ọ̀rọ̀ ìṣe òun ni ó wá jẹ́ fa'il nínú gbólóhùn yẹn òun ni ó jẹ́ ẹni tó ṣiṣẹ́ òun ni ó jẹ́ subject nínú ọ̀rọ̀ náà gẹ́gẹ́ bí lẹ́yìn nísìnyí dhahabu dhahabu ila al-mat'ami ìpínlẹ̀ fi'il ní dhahaba wáwù jama'a yìí wọlé tọ̀ wáwù yìí wọlé tọ̀ wáwù àwọn tí wọ́n pọ̀ àwọn wo Musa wa asdiqa'uhu Musa àtàwọn ọ̀rẹ́ rẹ̀ so ká má mi sàwọn kan yìí papọ̀ mujtahidun kì í ṣe wáwù jama'a lélẹ̀ ismu ni mujtahidun kì í ṣe fi'il ismu iná ni orúkọ lòun noun lòun tiẹ̀ hum mujtahidun ṣùgbọ́n eléyìí nísìnyí wáwù jama'a yìí a máa rí pẹ̀lú fi'il ni dhahaba fi'il ni dhahabu wáwù yẹn fi'il ó wà pẹ̀lú fi'il ni ó wà pẹ̀lú fi'il òun sì ní fa'il tó wáyé pé dhahaba ó lọ àwọn owó ni wọ́n lọ àwọn yìí ní dhahabu wọ́n lọ onúdífà sí Musa wa asdiqa'uhu so a sọ pé dhahabu jalasu kharaju àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so kharaja yìí
àbí dhahaba yìí òun ni ó jẹ́ fi'il. wáwùl jama'a yìí òun ni fa'il. òun ni fa'il ìyẹn tó ṣiṣẹ́. fi'il mm. so bí ó ṣe rí náà ní eléyìí. lẹ́yìn náà tamarin حول المبتدأ في كل من الجمل الآتية إلى جمع. wọ́n ní kó change àwọn mubtada tó wà níbi àwọn jumal tó ń bọ̀ yìí sentences tó ń bọ̀ yìí change wọn sí jamu, sọ wọn di jamu. jẹ́ bó ṣe wà bí mithalu yìí. مثال هذا طالب, this is a student. هؤلاء طلاب, these are students. so wọ́n ti wá fún wa ní jamu àwọn ọ̀rọ̀ yẹn lọ́yẹ̀ kọ̀ọ̀kan lọ. a kàn wá máa ṣe kí ni a kàn máa change هؤلاء. so a máa change lọ bí ó ṣe rí náà nìyẹn. هذا طالب, هؤلاء طلاب. so tí dé nọ́mbà 11 yìí ok ó jù bẹ́ẹ̀ lọ. naam naam 25. ẹlẹ́ẹ̀kejì wọ́n ní حول المفردات التي تحتها خط إلى جموع كما هو موضح في المثال. wọ́n ní kí o change àwọn mufradat ìyẹn àwọn ọ̀rọ̀ àwọn words tí ìlà wà lábẹ́ wọn yìí kò change wọn sí jamu gẹ́gẹ́ bí ó ṣe wà níbi àpèjúwe mithal. àpèjúwe náà ní àpèjúwe náà lélẹ́yìí tí wọ́n fún wa yìí pé man hadha ar-rajulu huwa hajjun. ta ni arákùnrin yìí? alálàájì ni. ta ni arákùnrin yìí? alálàájì yẹn pé n tó lọ perform hajj. àwọn náà ń pè ní hajj. kìsẹ̀ tó bá ti délé tó ti parí hajj ni wọ́n ń pè lálàájì. àwọn tí wọ́n ń ṣe hajj lọ́wọ́ ni wọ́n ń pè ní alájì. àwọn gangan ni alhajj. man haula irrijalu, ta ni àwọn ọkùnrin yìí? hum hujjajun, alálàájì ni wọ́n. so àwa change ẹ̀ báyẹn. àrí arrajulu ó di arrijal. wabitali hajjun hum huwa hajjun ó change sí hum hujjajun. orúkọ ti di ó ti wà nípò plural nísìnyí báyìí. àní sọ pé huwa hujjajun tàbí ká sọ pé man haula irrijal ká sọ pé huwa hajjun kò bá mu. a gbọ́dọ̀ change ìdáhùn yẹn náà. من هذا من أين هذا الطالب؟ níbo ni akẹ́kọ̀ọ́ yìí ti wá? huwa min al-hindi, ó wá láti India. a change sí jamu báyẹn. أين التاجر الكبير? níbo ni olùṣòwò ńláńlá wà? olùṣòwò àgbà níbo ló wà? huwa fi السوق, ó wà lọ́jà. أين المدرس الجديد? níbo ni olùkọ́ tuntun wà? huwa عند المدير, ó wà lọ́dọ̀ mudir, ó wà lọ́dọ̀ olùdarí ilé ẹ̀kọ́. أين الطالب الجديد? níbo ni akẹ́kọ̀ọ́ tuntun wà? أهو في الفصل, ṣé ó wà nínú yàrá kàwé ni? هذا الطالب غني, ǹjẹ́ akẹ́kọ̀ọ́ yìí ǹjẹ́ olówó ni? ní la rárá, هو فقير, tálíkà ni, olòṣì ni. من هذا الرجل? ta ni arákùnrin yìí? هو ضيف, àlejò ni. هو ضيف, àlejò ni. so bí a ṣe ṣe gbogbo ẹ̀ lọ iná nìyẹn. هلا كتوني أضف الأسماء الآتية مرة إلى اسم ظاهر وأخرى إلى ضمير كما هو موضع في المثال. وني كوفي أوروكوي تنبي كوفي واتسي اسم ظاهر أوروكوتوا displayed أوروكوتوها أتشالاي اسم ظاهر سواجه. وأخرى كتوا في كوفي واتي لكنسي إلى ضمير, سي ضمير يا pronoun كما هو موضح في المثال. جاب شيء لا نبي أقبجوي مثال أقبجوي ناني أبناء, أبناء محمد, أبناؤه. أبناء أوامة, أبناء محمد أوامة محمد, أبناؤه أوامة ره.
àwọn ọmọ rẹ̀, hu yìí ló dúró fún rẹ̀ tiẹ̀, is sons. So asma'un at-tullabu hum. So a fi asma'u síbí. So a rí pé gẹ́gẹ́ bá yìí ṣàlàyé mudaf àti mudaf ilayhi, possessed àti possessor. Abina'u possess, Muhammad possessor. Àwọn ọmọ Muhammad. So a ṣe gbogbo ẹ̀ báyìí inshallah. Zumala'u Hamid ka. Asdiqa'u al-mudarrisi hu. ẹlẹ́ẹ̀kẹrin wọ́n ní iqra il-mithal thumma hawwil al-jumala al-atiyata mithlahum. wọ́n ní kó ka àpèjúwe tó ń bọ̀ yìí, ka àpèjúwe tó ń bọ̀ yìí, kó wá change àwọn sentences tó tẹ̀lé, kó wá change ẹ̀ sí irú rẹ̀ náà. Kó form kó sọ àwọn sentences tó ń bọ̀ after àpèjúwe náà, kó sọ wọ́n dá irú àpèjúwe tó fẹ́ kà yìí. àpèjúwe náà ni at-talibu dhahaba ila al-mat'ami. akẹ́kọ̀ọ́ lọ sí mat'am, ilé oúnjẹ. at-tullabu dhahabu ila al-mat'ami. àwọn akẹ́kọ̀ọ́ lọ sí ilé oúnjẹ. sáré in tí wọ́n change at-talib àti at-talib at-tullab. dhahabu dhahaba dhahabu. wáwù al-jama'a tàṣàlàyé náà ilé orúkọ rẹ̀ ní wáwù al-jama'a. wáwù al-jama'a, wáwù àwọn tí wọ́n pọ̀. wáwù al-jama'a. jim. so bí ó ṣe rí náà ni الطالب جلس في الفصل. المدرس خرج من المدرسة. التاجر ذهب إلى السوق. so أول change ما بين أصلا جمع بين. اقرأ واكتب. read and write. read and write. so من يكايلي أكافراوا أكواسي كافراوا. eléyìí tó tẹ̀lé wọn ni pé اكتب جمع الكلمات الآتية. wọ́n ní kó kọ plural àwọn words tó ń bọ̀ yìí. kọ plural àwọn kabir muslim rajul ibn. kabir ó tóbi, muslim mùsùlùmí, rajul ọkùnrin, yaman, ibn son ọmọ, daifun àlejò, fata young man, hajjun alálàájì, akhun ọmọ ìyá lọ́kùnrin brother, صغير اسمه طويل long, غني rich, فقير poor. الكلمات الجديدة new vocabularies. الحقل. الحقل أكوينا لنجبه فهم جمع ري plural رني حقول. الناس أوية. القرية أبولي. القرية village أبولي. الضيف أليجو. الشيخ شيخ يقبلغبه tàbí àfà. a máa lò fún ẹni tó jẹ́ àgbàlagbà, ìpínlẹ̀ rẹ̀ ní pé àgbàlagbà nítumọ̀ rẹ̀. ní tó bá ti dàgbà wọn sọ pé sheikh inan. so a sì máa lò fún àwọn tí wọ́n bá jẹ́ olùmọ̀ náà. al-mat'amu ilé oúnjẹ. al-madrasatu libtida'iyya. al-madrasatu libtida'iyya. beginner school. beginner school. so bí primary school. wọ́n ní pé bá a pàtì ẹlẹ́kejì nínú ìdánilẹ́kọ̀ọ́ yìí, eléyìí tó jẹ́ agbọ́nrin ti àwọn obìnrin, tó jẹ́ pàtì ti àwọn obìnrin iná ni eléyìí. man haula il-fityatu ya Maryamu. dáìpọ̀ pé mẹ́ta gan. ó tún wọ jim náà. ó ní jim. نعم ونجيم. المهم بقبنا لك إن شاء الله. من هؤلاء الفتيات يا مريم. من هؤلاء الفتيات يا مريم.
ta ni àwọn ọ̀dọ́mọdébìnrin yìí ìrẹ́ Maryam. So Maryam àtẹnìkan náà dúró yìí, àwọn alfatayatu ní àwọn obìnrin mẹ́ta. hunna zamilati sọlẹ̀ haula'i àti ṣàlàyé ẹ̀ síwájú pé a máa ń lo fọkùnrin àtobìnrin. a sọ pé ta bá fẹ́ rífà sí obìnrin, eléyìí ta máa ń lo hum tó bá bí wá ní ìbéèrè pẹ̀lú haula'i, tá a lo hum fún àwọn ọkùnrin, a sọ pé ọ̀tọ̀ ni nǹkan tá a lò fáwọn obìnrin, ibẹ̀ láti wá wáyé. ìta lò fáwọn obìnrin ni hunna, à ń sọ pé hunna zumala'i, a sọ pé hunna zamilati, hunna zamilati, they are my colleagues, akẹgbẹ́ mi ni wọ́n. Akhawatun hunna, akhawatun hunna, ǹjẹ́ sisters ni wọ́n ni, ṣọmọ ìyá ni wọ́n ni. wọ́n ní náà bẹ́ẹ̀ ni hunna akhawatun, hunna akhawatun, ọmọ ìyá ni wọ́n, they are sisters. Man abuhunna, ta ni bàbá wọn, ta ni bàbá wọn. So ká tún máa ṣàkíyèsí mudaf àti mudaf ilayhi níbí. Ismun zahir ni abu, wọ́n ṣe ìdọ́fà rẹ̀ sí domir hunna, hunna abuhunna. Man abuhunna, wọ́n ní abuhunna, bàbá wọn ni asheikhu bilalun, asheikhu bilal wọ́n ní bàbá wọn. Ummuhunna ustadhati, ummuhunna ustadhati, ìyá wọn ustadha mi ni, ustadha mi, olùkọ́ mi ni ustad ni ìyá wọn. So ismun zahir sí domir níbi, ya al-mutakallim pẹ̀lú ismun zahir ustadha. Aina baytuhunna, níbo ni ilé wọn wà, níbo ni ilé wọn wà. wọ́n ní baytuhunna qaribun min al-madrasati, ilé wọn súnmọ́ ilé ẹ̀kọ́, ilé wọn súnmọ́ ilé ẹ̀kọ́. Naam. So n tí a ta fẹ́ kà níbí iná ilé. Tamarin. Tamarin, wọ́n ní hawwil al-mubtada'a في الجمل الآتية إلى جمع كما هو موضح في المثال. wọ́n ní kó change mubtada tó wà níbi àwọn sentences tó ń bọ̀ yìí, kó change wọn sí jamu, kó change wọn sí jamu gẹ́gẹ́ bí ó ṣe wà explained níbi àpèjúwe ta fún ẹ yìí. Mithal àpèjúwe náà ni hadhihi bintun, hadhihi ni mubtada, bintun khabar, yodikin haula'i banatun, haula'i banatun, mubtada ti di jamu, banatun ti di jamu, nítorí pé wọ́n ti fún wa ní àwọn jamu, wọ́n ti fún wa ní àwọn plurals tí a máa lò. هذه مدرسة، هذه مدرسة، هذه طالبة. جمع طالبة يعني طلاب، طالبات fún àwọn obìnrin. gbogbo àwọn jẹ́mọ̀ yìí jẹ́mọ̀ àwọn obìnrin, àwọn obìnrin náà ló ń tọ́ka sí. mudarrisatun mudarrisat, tabibatun tabibat, muslimatun muslimat, zawjatun zawjatun, ukhtun akhawat, fatatun fatayat, jadidatun judud, kabiratun kibar, saghiratun sighar, tawilatun tiwal. So gbogbo àwọn eléyìí tó last yìí, àtọkùnrin àtobìnrin wọ́n jọ kópa ń bẹ̀ ni. a lò wọ́n fún akọ, a lò wọ́n fabo. látòrí judud tí ó débi tiwal, a lò wọ́n fakọ, a lò wọ́n fabo. So a ṣe kí ni a kọ àwọn, a change àwọn in tí wọ́n ní ká change. Naam. lẹ́yìn náà iqra waktub, read and write, read and write iná lélẹ̀. So a kọ a sì kà. Number 3. اقرأ المثال ثم حول الجمل الآتية مثله. اقرأ المثال ثم حول الجمل الآتية مثله. wọ́n ní kó ka àpèjúwe, kó ka àpèjúwe eléyìí tá fún ẹ yìí, kó wá change àwọn sentences tó ń bọ̀ kó sọ́dà irú rẹ̀ náà.
Zainabu kharajat min al-fasli. Kharajat yìí táà yìí ọ̀nà pè ní táwù ta'nith. Táwù ta'nith harafi kan ni tí í ṣe táà yìí ó gba sukun. Àárí tí ó lẹ̀ mọ́ fi'l yóò lẹ̀ mọ́ verb báyìí yóò lẹ̀ mọ́ gẹ́gẹ́ bá ṣe rí níbí ó dẹ̀ ti ṣíwájú náà. Kharaja yóò di kharajat. Kharaja yóò di kharajat. Eléyìí yóò máa tọ́ka sí pé ẹni tó ṣiṣẹ́ nínú fi'l yẹn obìnrin ni. Instead tó bá yẹ pọ́kùnrin ni a sọ pé kharaja. Instead tá fọ́ alu kharaja fóbìnrin náà a ṣe kí ni a mú táàyè wa ọ̀nà pè ní táwù ta'nith táwù abo táà tí ó máa tọ́ka sí pé abo ló ṣiṣẹ́ ó lè jẹ́ obìnrin léèyàn ó sì lè jẹ́ abo nǹkan tí ò lẹ́mìí tàbí ẹranko. Naam. Wọ́n á change wọn pé Zainabu wa Aminatu wa Maryamu kharajna min al-fasli. Àti Zainabu àti Amina àti Maryam gbogbo wọn pátá kharajna wọ́n jáde kúrò ní inú yàrá kàwé. Wọ́n jáde kúrò ní inú yàrá ìkàwé. So núnù yìí wọ́n náà ń pè ní núnù niswa. Núnù niswa domir lòun náà pronoun lòun náà òun náà máa lẹ̀ mọ́ fi'il òun ló sì máa ń jẹ́ fa'il eléyìí ló máa ń jẹ́ fa'il. Núnù niswa yìí òun ni ó dúró fún ẹni tó ṣiṣẹ́ òun ló dúró fún ẹni tó ṣiṣẹ́. So kharaja yìí tó gba sukun yìí kharaj tó gba sukun yìí òun ni fi'il òun ni fi'il. Núnù yìí òun ni fa'il òun ni subject ẹni tó ṣiṣẹ́. Iṣẹ́ wo ló wà nù fi'il yìí ìyẹn jíjáde ta ni wà lẹ́ni tó jáde òun ni obìnrin àwọn obìnrin yìí á rí kí wọ́n mention wọn after fi'il wọ́n ti mention wọn síwájú ni a ní sọ pé àwọn eléyìí fa'il ni wọ́n tó ti pé nínú tó mọ̀ àwọn ni wọ́n ṣiṣẹ́ ṣùgbọ́n núnù yìí ti replace wọn ẹ̀wọ̀n kí domir a máa ń pè ní ọ̀rọ̀ arọ́pò orúkọ ó ti rọ́pò orúkọ yẹn so òun láwa pè ní subject báyẹn òun lá pè ní subject òun ló ṣiṣẹ́ òun ni dua òun lẹ́ni tó ṣiṣẹ́ eléyìí tó wà níbi fi'il yẹn tí í ṣe jíjáde. Naam. Àwa change àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí náà a change wọn sí irú àpèjúwe tí wọ́n fún wa yìí. ẹlẹ́kẹrin ashir ila al-asma'i at-taliya bismi isharatin lil-qarib hadhihi haula wọ́n ní kí a tọ́ka sí àwọn orúkọ tó ń bọ̀ àwọn nouns tó ń bọ̀ yìí pẹ̀lú ọ̀rọ̀ atọ́ka tá a máa ń lò fún nǹkan tó súnmọ́ wa. Hadhihi haula gbogbo àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí a máa ń lò fún nǹkan tó bá súnmọ́ wa. Hadha fún nǹkan akọ yálà ó jẹ́yàn àbí kí ṣe yàn. Hadhihi fún nǹkan abo yálà ó jẹ́yàn àbí kí ṣe yàn. Haulai fún akọ àtabo ó gbọ́dọ̀ jẹ́yàn akọ àtabo tó sì gbọ́dọ̀ jẹ́ èèyàn iná la máa ń lo haulai fún. Naam. ẹlẹ́karùn-ún ضع في الأماكن الخالية من الجمل الآتية ضميرا مناسبا هو هي هم هن. wọ́n ní kò fi síbi àwọn àyè tó gbófò yìí àwọn blank tó ń bọ̀ yìí nínú àwọn sentences tó ń bọ̀ yìí domir eléyìí tó bá a mu ìyẹn pronoun ọ̀rọ̀ arọ́pò orúkọ tó bá a mu láàrin huwa hiya hum hunna. Man hadha ar-rajulu mudarrisuna. So in tó bá bá a mu a fi sí ṣé huwa ni àbí hunna àbí hum àbí hiya a fi sí báyẹn. هاتي جمع الأسماء الآتية هنكو مجمع ورقة بيوة مجمع ووا هي بلورا موا فوا أخت سيستا بنت دوتا مسلمة مسلم لبني طبيبة دكتور طبيبة female doctor طبيب male doctor زوج husband زوجة wife فتاة young
female or young woman. كبيرة big. طويلة tall. جديدة new. أخ brother أما يلاكوني. كبير كبيرة into to be labo. كبير into to be lako. جديد new. جديدة new labo هنا إليه. طويلة tall labo. واجب بنا سقي امرأة طويلة. هند طويلة. فاطمة طويلة أتبابلا. نبي أسماء الإشارة للقريب. أراءتك demonstrative pronoun. demonstrative pronoun fún nǹkan tó súnmọ́ wa òun ni kí ni hadha talibun. hadha talibun. This is a student. This is a student. هذه kíní rẹ̀ yóò máa jẹ́ kíni. àwọn tó bá kún ọ sọ pé haula'i tullabun. These are students. gbogbo wọn pátá wọn súnmọ́ wa ni. هذه طالبة. This is a female student. ó súnmọ́ wa. هؤلاء طالبات. These are female students. wọ́n súnmọ́ wa náà ni. tí wọ́n bá súnmọ́ wa bá ṣe máa ń lo iná nìyẹn. الكلمات الجديدة. new vocabularies. الزوج ọkọ. جمع rẹ̀ ni أزواج. أزواج àwọn ọkọ. المرأة obìnrin. جمع rẹ̀ ni نساء àwọn obìnrin. so jamu a rí pé jamu ti ẹ̀ kò wá láti inú gbólóhùn rẹ̀. so a padà mọ irú nǹkan tó bá ti nǹkan tó fà àbí bí ó ṣe jẹ́. so àti pé àwọn nǹkan míì náà a padà mọ káwọn ọ̀rọ̀ ká wà tó pé jamu yẹn jamu ni wọ́n sùn wọ́n ní mufrad nínú gbólóhùn wọn. almar'atu obìnrin. wọ́n sọ pé bidoni tabayọ alif àti lam kúrò ń bẹ yóò di imra'atun. imra'atun kò ní jẹ́ mar'atun. imra'atun náà yóò jẹ́. qaribun ní ẹ̀ ó súnmọ́. so jim last one níbẹ̀ last part 3 inú dánilẹ́kọ̀ọ́ yìí òun ni jim. haula'i ikhwati wa ulaika asdiqai. àwọn eléyìí o ọmọ ìyá mi ni wọ́n. àwọn eléyìí tí wọ́n súnmọ́ mi yìí ọmọ ìyá mi ni wọ́n. they are my brothers. they are my brothers. wa ulaika asdiqai. while those are my friends. àwọn tó ń rí lọ́ọ̀kan yẹn wọn asdiqai ọ̀rẹ́ mi ni wọ́n. so eléyìí nísìnyí wọ́n fẹ́ ṣàlàyé ìdàkejì haula'i fún wa. a sọ pé haula'i àwọn lò fún àwọn tí wọ́n pọ̀ tí wọ́n ní làákàyè. lákọ̀ọ́lábo àwọn lò wọ́n fún. so ìdàkejì rẹ̀ ulaika àti pé tí ó kàn yàtọ̀ bẹ̀ ni fa distance lásán ní yàtọ̀. àwọn tó bá jìnnà sí wa àwọn ni ulaika. àwọn yẹn ń lo ulaika fún. ulaika ala hudan min rabbihim wa ulaika humul muflihun. so ulaika those àwọn tó wà lọ́kàn yẹn. àwọn tó wà lọ́kàn yẹn. gẹ́gẹ́ bá ṣe ní dhalika fún nǹkan tí ò ní làákàyè àbí fún nǹkan yọkan. dhalika fún nǹkan yọkan yálò ní làákàyè àbí kò ní làákàyè. dhalika alkitabu. dhalika arrajulu. so tàṣí ní tilka fún abo. tilka fún abo. eléyìí tó bá súnmọ́ tó bá jìnnà a sọ pé tilka madrasatun. tilka dajajatun. into alọ́kan yẹn o adìẹ ni. so àwọn tó wá jìnnà sí wa òun ni kíni òun ni à ń lo ulaika fún lákọ tàbí lábo. lákọ tàbí lábo. man ulaika ar-rijalu at-tiwal. ta ni àwọn ọkùnrin tí wọ́n ga yẹn tó wà lọ́ọ̀kan yẹn. hum atibba'u min amrika. dókítà ni wọ́n láti amẹ́ríkà. man ulaika an-nisa'u. àrí wọ́n ló fa kan wọ́n ló fa bò. ta làwọn obìnrin tó wà lọ́ọ̀kan yẹn. hunna ummahatu at-talibat.
ìyá àwọn student ni wọ́n, òbí àwọn student náà ni wọ́n. àbá òtòlábí indal mudiri, àbá òtòlábí, àbá mudaf òtòlábí mudafun ilayhi, indal mudiri wọ́n lọ́dọ̀ mudir. أولئك النساء خالاتك يا مريم. أولئك النساء أبي أولئك النساء أليكويني أولئك أنتو باتو يكو بينو داجوكو. أولئك النساء خالاتك يا مريم. ṣé àwọn obìnrin tó wà lọ́kàn yẹn ṣé àǹtí rẹ ni wọ́n ìrẹ́ Mariam? àti ṣàlàyé àǹtí nù dánilẹ́kọ̀ọ́ èdè tó rí kọjá. khala so òun ni ẹ̀gbọ́n àbábúrò yéèyàn tó jóbìnrin, ẹ̀gbọ́n àbábúrò yéèyàn tó jóbìnrin ò ní khala. ó ní láàrárá o hunna ammati, hunna ammati, ẹ̀gbọ́n àbábúrò bàbá mi ni wọ́n, ẹ̀gbọ́n àbábúrò bàbá mi náà ni wọ́n. haula'i atibba'u, àwọn eléyìí tá a ń rí o tó ń súnmọ́ wáyé o dókítà ni wọ́n. wa ulaika muhandisun, àwọn eléyìí tó wà lọ́kàn yẹn ẹnjìníà làwọn. haula'i rijalu fuqara'u, àwọn ọkùnrin tó ń súnmọ́ wáyé tó wà lẹ́gbẹ̀ẹ́ wáyé tálíkà ni wọ́n. wa ulaika aghniya, àwọn taari tí wọ́n dúró lẹ́gbẹ̀ẹ́ mọ́tò yẹn olówó làwọn tiwọn. à ń mú àwọn ọ̀rọ̀ yìí wá kó kàn fi máa yé lásán náà, kó fi máa kó balẹ̀ máa yé àwọn tí wọ́n súnmọ́ wáyé báyìí ni wọ́n fuqara ni wọ́n, àwọn tí wọ́n wà lọ́kàn yẹn olówó làwọn tiwọn. ulaika at-tullabi, ulaika at-tullabu di'afun, ulaika at-tullabu di'afun, àwọn akẹ́kọ̀ọ́ tó wà lọ́kàn yẹn ọ̀lẹ ni wọ́n weak. man ulaika ar-rijal, ta ni àwọn ọkùnrin tó wà lọ́kàn yẹn? hum wuzara'u, they are ministers, minister ni wọ́n, minister iná ni wọ́n. so tamarin exercises. حول المبتدأ في كل من الجمل الآتية إلى جمع. wọ́n ní kó change àwọn mubtada tó wà níbi àwọn ọ̀rọ̀ tó ń bọ̀ yìí, change wọn sí jamu. مع تغيير ما يلزم, pẹ̀lú change tí ó bá bùkátà sí ká change níbẹ̀, change tó bá yẹ kó change níbẹ̀. ذلك الرجل مدرس, ذلك الرجل مدرس, arákùnrin tó wà lọ́kàn yẹn mudarrisu ni olùkọ́ ni, olùkọ́ iná ni. àwọn fẹ́ change mubtada ilé arrajulu yìí a change sí arrijal, a change sí arrijal pẹ̀lú ká change ma yalzam, a change tó yẹ ká change ń bẹ̀. yodikin ulaika rijalu mudarrisun, ulaika àti mudarrisun dandan ni ká change àwọn náà. tẹ́lẹ̀ bá ti change tí arrajul bá ti di arrijal, dhalika ó di ulaika, mudarris ó di mudarrisun, wọ́n ti pọ̀. so bí ọ̀ṣẹ̀ rí náà ni a change àwọn eléyìí tí wọ́n fún wa yìí tí wọ́n ní ká change yìí. ashir ila al-asma'i al-atiyati bismi isharatin lil-ba'id, wọ́n ní kó tọ́ka sí àwọn nǹkan tó ń bọ̀ yìí pẹ̀lú ọ̀rọ̀ demonstrative pronoun, ọ̀rọ̀ tá a fi ń tọ́ka tó wà fún al-ba'id, nǹkan tí ó jìnnà sí wa. dhalika ni, tilka ni, ulaika ni. dhalika sọ pé a fi ń tọ́ka sí nǹkan tó jìnnà sí wa, nǹkan tó jìnnà sí wa tó jẹ́ ọ̀kan lákọ. tilka fún abo, ulaika fáwọn tí wọ́n pọ̀, fún àwọn tí wọ́n pọ̀ yálà ó jẹ́ akọ àbí abo, kó ṣáà ti jẹ́ nǹkan tí ó jẹ́ nǹkan abẹ̀mí, ó jẹ́ nǹkan tí ó ń sẹ̀mí, náà ni ulaika wà fún. torí àní rí nǹkan kan bí nínú àwọn kan tí wọ́n kọ àfi nǹkan tí ó jẹ́ nǹkan abẹ̀mí tó ní làákàyè léèyàn. naam. hati jama al-kalimati al-atiya, wọ́n ní kó mú jamu àwọn ọ̀rọ̀ tó ń bọ̀ yìí wá, mú jamu àwọn ọ̀rọ̀ tó ń bọ̀ yìí wá. ummun, mú plural wá, plural ló ń jẹ́ jamu. ummun ìyá ọ̀yọ̀kan nìyẹn, a mú plural rẹ̀ wá, ìyẹn àwọn ìyá.
abun bàbá, imra'atun obìnrin, ammatun àǹtí, ìyẹn ẹ̀gbọ́n àbábúrò bàbá, da'ifun ó weak ó lẹ̀, wazirun minister, ismun orúkọ. iqra waktub, read and write. read and write. asdiqa'u, aghniya'u, aqwiya'u, atibba'u, fuqara'u, zumala'u, wuzara'u, ulama'u. read and write. asma'ul ishara lil ba'id, ọ̀rọ̀ atọ́ka, demonstrative pronoun fún kan tó jìnnà sí wa. al-mufradu al-jam'u, eléyìí tó jẹ́ mufradu ń bẹ akọ ọ̀yọ̀kan púpọ̀, wọn mú wa lákọ lábo. al-mudhakkar al-mu'annath akọ abo, masculine feminine. dhalika talibun ọ̀yọ̀kan nìyẹn. that is a student, one student. ulaika tullabun, àwọn táà nílò kan yẹn akẹ́kọ̀ọ́ ni wọn. tilka talibatun, that is a female student. ulaika talibatun, àwọn tó wà lọ́kàn yẹn female student iná ni wọn. muhammadun dhahaba, muhammadun dhahaba, muhammadullah, so muhammadu nìkan ni wọn lo dhahaba. muhammadun wa hamidun wa aliyun dhahabu, gbogbo wọn lọ. muhammadun ni hamidun ni ali gbogbo wọn lọ. dhahabu wawul jama'a láti ṣàlàyé iná ni eléyìí tí mu'annath tí abo rẹ̀ ní. maryamu dhahabat, maryamu lọ, òun nìkan ni. táwù ta'nith lásán, tá abo lásán iná ló wá. maryamu dhahabat, maryamu lọ. maryamu wa aminatu wa fatimatu dhahabna, maryam, amina, fatima dhahabna, gbogbo wọn lọ. dhahabna, gbogbo wọn lọ. a ti ṣàlàyé síwájú pé núnù yìí, núnù níswà iná ló ń jẹ́. òun ló sì ń replace àwọn obìnrin yìí, òun ló ń replace wọn. òun ni fa'il, dhahaba òun ni fi'il. naam. alkalimatul jadida, new vocabularies, àwọn ọ̀rọ̀ tuntun. da'ifun, weak ọ̀lẹ, jamu rẹ̀ ni di'afun, di'afun. ummun, naam níbí ok, da'ifun ọ̀lẹ lọ́kùnrin, da'ifatun ọ̀lẹ lóbìnrin. ọkùnrin tó lẹ wọ́n sọ pé da'ifun ni, obìnrin tó lẹ wọ́n sọ pé da'ifan. plural méjèèjì wá ní kíni, òun ni di'afun, di'afun iná ni plural méjèèjì. ummun ìyá, plural rẹ̀ ni ummahatun. abun bàbá, plural rẹ̀ jamu rẹ̀ ni abaun, àwọn bàbá. qawiyyun, powerful, tó ní agbára, a sọ pé qawi. jamu rẹ̀ ni aqwiya'u, àwọn alágbára. alimun olùmọ̀, plural rẹ̀ ni ulama'u, ulama'u, àwọn olùmọ̀. سليني قاري الدرس الثالث عشر. إن لك إليك والله تعالى إليك تعالى والله تعالى أعلى وأعلم. سبحانك اللهم وبحمدك، أشهد أن لا إله